Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ìtẹ́ bá ti ń láǹfààní láti máa gbọ́ wa láti máa wà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ ní dé sí ti gbọ̀nyìn. Ká tó mú ìròyìn àpapọ̀ náà wá sí ti gbọ̀nyìn lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó ìlú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe ìlérí láti máa pèsè iná mọ̀nàmọ́ná fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún wákàtí 20 ojoojúmọ́. Ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Edo Godwin Obaseki ló ti sọ di mímọ̀ pé òun kò bẹ̀rù àjọ EFCC. Awakọ̀ ọkọ̀ bóòtù tí wọ́n ṣe bákan láti ọwọ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ni ó ti sọ di mímọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti gbàgbé ìṣẹ̀lẹ̀ náà. Ilé ìjọsìn BFM ni wọ́n ti kéde àwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ 40 ní orílẹ̀-èdè Nàìjíríà. Ikọ̀ Amotekun ni wọ́n ti rí ọwọ́ tó afurasí adigunjalè èyí tí ń dọ̀mí àlàáfíà ìlú rú ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lẹ́ka ìròyìn eré ìdárayá, igbákejì akọ́nimọ̀ọ́gbá fìdíhẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà Ògúnmọ́dédé ló ti ṣe ìdáàbòbò àwọn tí wọ́n fi ìwé pè sínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti ṣe aṣọ lójú eégún èròǹgbà wọn láti máa pèsè iná mọ̀nàmọ́ná fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó kéré tán wákàtí 20 lójoojúmọ́ tó bá máa fi di ọdún 2027. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé àfojúsùn àwọn lórí eléyìí òun ni yóò mójú àwọn èèyàn kúrò níbi tí ọ̀rọ̀ epo àti afẹ́fẹ́ gáàsì lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe gbé ọkàn sí apá bẹ̀ púpọ̀. Ẹni tí ń ṣe olùdámọ̀ràn àgbà sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ọ̀rọ̀ agbára Olúnbẹ̀hìnjẹ́ ló sọ ilé ìdí mímọ̀ nínú àtẹ̀jáde èyí tí ó wáyé níbi ọ̀sẹ̀ agbára tí ó wáyé ní ìlú Cape Town lórílẹ̀-èdè South Africa. Níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ wípé tó bá fi máa di ọdún 2027 orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò rí wípé iná wà ní ìkàlẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó kéré tán wákàtí 20 fún gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń rí iná lò àti àwọn èèyàn tí wọn kò tí ì rí iná tó fi mọ́ àwọn agbègbè tí àwọn ilé-iṣẹ́ wà lọ́lọ́kọ̀ òòjọ̀kan. Ó sọ di mímọ̀ sí iwájú nígbà tó mẹ́nu bà ọ̀rọ̀ bí òpó agbára iná mọ̀nàmọ́ná ṣe ń dàwó lulẹ̀ tó fi mọ́ ọjọ́ ìṣẹ́gun àárín ọ̀sẹ̀ yìí. Ó ti wá sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ ni wọ́n ti sọ di mímọ̀ wípé irúfẹ́ nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀ léraléra yìí òun ló wáyé látàrí bí àwọn ilé kankan bí àwọn àkànṣe iṣẹ́ kan tí wọ́n ti dàgbà lórí àti wípé kò sí àmójútó tó péye fún àwọn nǹkan wọ̀nyí ló jẹ́ kí gbogbo nǹkan wọ̀nyí máa wọlé lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá sọ di mímọ̀ pé ètò tí àwọn ń gbèrò yìí yóò tún ṣe ọ̀nà àti máa pawó wọlé fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ń ṣe gómìnà tó fẹ́ kógbá wọlé ní ìpínlẹ̀ Edo Godwin Obaseki ló ti fi èròǹgbà rẹ̀ hàn wípé òun ti ṣetán láti jọ̀wọ́ ara rẹ̀ sílẹ̀ fún àjọ tó ń rí sí ẹni bá ṣe owó ìlú ní kùmọ̀kùmọ̀ àjọ EFCC. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ń sọ di mímọ̀ wípé ó ní ejò rẹ̀ lọ́wọ́ nínú láàrin ọdún 8 tó lò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Edo. Godwin Obaseki ló sọ ilé ìdí mímọ̀ ní àárín ọ̀sẹ̀ yìí níbi ìpàdé kan tí ó wáyé ní ìlú Àbújá níbi tó ti yànnàná àwọn àṣeyọrí èyí tó ti gbé ṣe lásìkò tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Edo. Ó sọ di mímọ̀ pé òun kò bẹ̀rù àjọ EFCC kí ló dé tí òun yóò fi bẹ̀rù wọn àti wípé ó ṣe pàtàkì fún òun láti ní àfojúsùn nígbà tí òun yóò fi dé ipò náà. Òun gbójú nípa ti àwọn ariwo kan tí àwọn èèyàn
èèyàn pa tí òun sì gbajúmọ̀ ohun tó ṣe pàtàkì tí òun fẹ́ ṣe ní ìpínlẹ̀ Ẹdó ní pé inú òun dùn lásìkò yìí ní pé ìgbésẹ̀ rẹ̀ ló ti yọrí sí rere. Ó wá sọ ọ́ mímọ̀ lákòótán ní pé tí àjọ EFCC bá dé ní pé àwọn fẹ́ mú òun yóò jọ̀wọ́ ara òun sílẹ̀ látàrí pé kò sí ohunkóhun èyí tí òun fẹ́ fi pamọ́ fún ẹnikẹ́ni. Ó sọ di mímọ̀ wípé ohun tí ó ń ṣẹlẹ̀ lásìgbò òṣèlú ní ìpínlẹ̀ náà ló ti jẹ́ ọ̀kan lára ìṣòro tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Awakọ̀ ọkọ̀ bóòtù Stephen Abuwasaya òun ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí ẹni tí ń ṣe aṣòfin ìjọba àpapọ̀ Alex Ikweche, ẹni tí ó ṣe bákan lásìkò tí ó lọ gbé iṣẹ́ tí wọ́n fi rán sí aṣòfin àgbáyé ní ilé rẹ̀ tó wà ní ìlú Àbújá. Ẹni tí wọ́n ṣe awakọ̀ bóòtù yìí ló ti wá fi fọ́nrán kan léde lọ́jọ́bọ̀ Thursday àná níbi tó ti rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti dáríjì òun tí ó sì rọ̀ wọ́n ní pé kí wọ́n gbìyànjú láti gbàgbé ìṣẹ̀lẹ̀ náà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ nínú fọ́nrán náà, ó dárúkọ ara rẹ̀, ó sì sọ di mímọ̀ ohun tí ó fa ọ̀rọ̀ aáwọ̀ náà láàrin òun àti ẹni tí ń ṣe aṣòfin Alex Ikweche ní nǹkan bí ọjọ́ mélòó kan sẹ́yìn. Ó ní òun ń tọrọ àforíjì lọ́wọ́ aṣòfin yìí àti wípé òun mọ ohun tí ó lè fà á kó fi bínú sí òde. Ó wá rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé kì í ṣe àsìkò yìí ló yẹ kí wọ́n máa fa ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń fà á, gẹ́gẹ́ bí ó ti lè wáyé nípa ti ẹ̀sìn, ẹ̀yà àti àwọn ẹkùn lọ́lọ́kan lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá ní àsìkò yìí ló yẹ kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ kí wọ́n sì ṣe ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà láti sún síwájú. Ilé ìjọsìn tó gbajúgbajà lórílẹ̀-èdè Nàìjíríà PFN ni wọ́n ti kéde rẹ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọmọlẹ́yìn Kristi tó fi mọ́ àwọn ọmọ ìjọ àwọn ni wọn yóò máa lò fún àdúrà ogójì ọjọ́ tó fi mọ́ àwẹ̀ ogójì ọjọ́. Ẹni tí ń ṣe ààrẹ fún àjọ ilé ìjọsìn Pentecostal Fellowship of Nigeria ìyẹn PFN, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Bíṣọ́ọ̀bù Francis Wálé Ọ̀kẹ́ ló kéde ìgbésẹ̀ àwẹ̀ ogójì ọjọ́ yìí àti àdúrà látàrí ohun tí Nàìjíríà ń kojú lásìkò yìí. Ó pe gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé àsìkò yìí ló yẹ kí wọ́n wá ojú rere Ọlọ́run láti bá wa dá sí ọ̀rọ̀ ohun tó ń ṣẹlẹ̀ lásìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà. Ó mẹ́nuba ọ̀rọ̀ yìí lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá lọ́jọ́bọ̀ Thursday àná. Níbẹ̀ ni ó ti sọ di mímọ̀ pé ètò àwẹ̀ àtàdúrà náà ni yóò máa gbìyànjú lọ́jọ́ kẹfà oṣù kìíní ọdún 2025 tí yóò sì máa wá sí ìdánudúró ní ọjọ́ kẹrìnlá oṣù kejì ọdún 2024. Ó ní àsìkò yìí tí àwọn yóò fi máa gba àwẹ̀ àti àdúrà yìí, àwọn yóò mú orílẹ̀-èdè Nàìjíríà lókùnkúndùn láti jẹ́ kí Ọlọ́run bá wa tán àwọn ìṣòro kan tí à ń là kọjá lásìkò yìí. Gẹ́gẹ́ bí ó ti ṣe wá sọ di mímọ̀ pé àdúrà ló ṣe pàtàkì lásìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà tí òun sì nígbàgbọ́ pé àdúrà ni ó lè gbà lórí ìṣòro wa. Ikọ̀ ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti rọ́wọ́ tó arákùnrin kan ẹni ọdún 17 Hasan Ọlálékan látàrí bó ṣe lọ́wọ́ sí ìwà ìdigunjalè, fífọ́lé onílé àti àwọn oríṣiríṣi ọ̀daràn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àfúrásì náà, ẹni tí ó ṣẹ̀wá láti ilé Ifẹ̀ tó ń gbé ní Iléṣà, ni wọ́n rí ọwọ́ tó ní Ìlá Ọ̀ràngún lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìwádìí tí ó wáyé. Gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe adarí fún ikọ̀ ẹ̀ṣọ́ ààbò Àmọ̀tẹ́kùn Isaac Ọmọyẹlé ṣe ti sọ di mímọ̀, tí ó sì fi rán ẹni tí ń ṣe alukoro fún iléeṣẹ́ ètò ààbò Àmọ̀tẹ́kùn Yusuf Ìdòwú wípé arákùnrin yìí ni wọ́n ti ń dẹ ọdẹ rẹ̀ fún ọjọ́ pípẹ́ àti wípé ó ti ń da omi àlàáfíà ìlú tó fi mọ́ òun àti ikọ̀ rẹ̀ ní agbègbè Ìlá Ọ̀ràngún Ìrè Iléṣà. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ sí ìwájú wípé arákùnrin yìí àti àwọn ikọ̀ rẹ̀ ni wọ́n máa ṣe àmúlò èròjà ogun alágbára láti máa fi ja àwọn èèyàn lólè nǹkan ìní wọn. Ó wá sọ di mímọ̀ síwájú pé ọwọ́ ti bà á. Eléyìí sì jẹ́ àṣeyọrí kan tí àwọn ń gbé ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti rí pé àwọn ṣe ìdáàbòbò fún àwọn ará ìlú. Lákòótán wa rawọ́ ẹ̀bẹ̀ sí gbogbo àwọn èèyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun láti
tẹ̀síwájú máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ikọ̀ Àmọ̀tẹ́kùn láti máa gbógun ti ìwà ọ̀daràn tí àwọn yóò sì máa ṣe ojúṣe àwọn fún àwọn ará ìlú nípa ti ààbò. Lákòótán lẹ́ka ìròyìn eré ìdárayá, ẹni tí ń ṣe igbákejì akọ́nìmọ̀gbá fìdíhẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà Daniel Ogunmodede ló ti ṣe ìdáàbòbò fún àwọn orúkọ tuntun kan tí wọ́n ṣe fi kún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọn yóò máa gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù Benin Republic àti orílẹ̀-èdè Rwanda níbi ìdíje kòmẹ́sẹ̀yọ ti ilẹ̀ adúláwọ̀ AFCON ọdún 2025. Ogunmodede ló sọ di mímọ̀ pé ẹni tí ń ṣe akọ́nìmọ̀gbá fìdíhẹ́ Austin Eguavoen ló pe àwọn agbábọ́ọ̀lù tuntun wọ̀nyí sínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Àwọn agbábọ́ọ̀lù bíi Gabriel Osho, Victor Collins láti wá aṣojú orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà láti rí agbábọ́ọ̀lù Man Sadiq ẹni tóun náà padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù náà. Ó sọ di mímọ̀ débi wípé Austin Eguavoen ló pe àwọn sẹ́yìn láti fi ọ̀rọ̀ náà tó àwọn létí kó tó gbé irúfẹ́ ìgbésẹ̀ náà. Bákan náà ni ó kọ̀ láti pe àwọn agbábọ́ọ̀lù bíi Tolú Arokodare àti Israel Diza látàrí bí wọ́n ṣe ṣe dáadáa sí fún ikọ̀ agbábọ́ọ̀lù ikọ̀ wọn lọ́kọ̀ òjọ̀kan. Ogunmodede wa sọ di mímọ̀ pé yíyan àwọn agbábọ́ọ̀lù yìí láti wá ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles kò ní ṣe pẹ̀lú ẹ̀yà kan àbí pẹ̀lú ọ̀rọ̀ rólé kan dápá kan sí ni ó wáyé lórí ọ̀rọ̀ náà. Bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kàn ní amóhùnmáwòrán BGI TV. Ká tún máa lọ ẹgbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ṣe ìlérí láti máa pèsè iná wákàtí 20 lójoojúmọ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà Godwin Obaseki ló ti sọ di mímọ̀ pé òun kò bẹ̀rù àjọ EFCC. Awakọ̀ iléeṣẹ́ Bolt ló ti tọrọ àforíjì lọ́wọ́ aṣòfin tí ó ṣe bí ọṣẹ́ ṣe ń ṣojú tó fi mọ́ àwọn orílẹ̀-èdè Nàìjíríà. Ilé ìjọsìn PFN ni wọ́n ti kéde ìgbésẹ̀ ètò ààwẹ̀ àti àdúrà ọlọ́jọ́ 40. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti rọ́wọ́ tó arákùnrin kan àti ikọ̀ rẹ̀ tí wọ́n domi àlàáfíà ìlú rú nípa ti ìwà ọ̀daràn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lẹ́ka ìròyìn eré ìdárayá, igbákejì akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles Ogunmodede ló ti ṣe ìdáàbòbò fún àwọn agbábọ́ọ̀lù ojú tuntun tí wọ́n ṣe pè sínú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Bí ó ti mọ rèé fún ìròyìn àpapọ̀ láti kàn ní amóhùnmáwòrán BGI TV. Ká tún máa lọ, ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Òtàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀_22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làǹjẹ̀ lórí YouTube. Ayé ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ní kànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àpapọ̀ náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àpapọ̀ náà wá sí etí gbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá. Àsìkò ọ̀la Jímọ̀ òní ẹ̀mí wọn láṣẹ púpọ̀ rẹ̀ lókè ìrùpẹ̀. Ire o, ìdè kàmìtì. Audio Jungle.